Òṣogùn o Òṣogùn wẹ̀ran àrò. Òṣogùn o Òṣogùn àrò. wẹ̀ran Òṣogùn àrò ẹran òpó oyè Àṣẹ. ajá ọdẹ ọwàlẹ. Àṣẹ. Orúkọ yín ti jẹ́? Orúkọ mi ni Adébáre Sunday Àpájí. Àpájí láti ìlú wo? Láti ìlú Ògbólàsà. Ọmọ bíbí Ògbólàsà ni mí. Níbo l'Ògbólàsà wà? Sáìdì Adó-Àwáyè. Agbègbè ibẹ̀ ni. Agbègbè Adó-Àwáyè. Bẹ́ẹ̀ni. Èèbà. Ta lọ̀gá yín? Ọkọ yín lọdẹ? Mi ò lè sọ pé mo lọ́gàá, mi ò sì lè sọ pé n lọ́gàá. Torí bàbá mi gẹ́gẹ́ ọdẹ ni. Ta ló wá gbébọn fún yín? Bá a ṣe ń bi nínú. Nígbà kan, rọ́bà ni mò ń kọ́ ń ta. Ó wá di ọjọ́ Sunday kan, mo sá jáde sẹ́yìn kùnlé. Mo wá pa ẹyẹ kan. Bí a ti ń pa ẹyẹ, wọ́n sì máa ń sọ pé òun èèpa kòwé. Ṣé ṣe pé kòwé ni mo ta rọ́bà sí? Mo sá fi sẹ́yìn kùnlé. Bàbá mi mọ pa ẹyẹ báyìí, wọ́n lóhùn dà, mo ní bẹ lẹ́yìn kùnlé, wọ́n ní lọ mú wá. Ẹ wá lọ wò ni o. Nígbà wọn débẹ̀ wọ́n ní kólèkólè mọ́. Ṣébí wọ́n sì ní ìbọn wọn máa ń yìn sí kólèkólè ni. Mo ń gbọ́ yìí. Mo wá rí i pé bàbá mi ṣe bí wọ́n ní ìbọn wọn máa ń yìn sí kólèkólè ni. Rọ́bà mo fi pa yìí, wọ́n ní pé tí rọ́bà bá ba dáadáa. Ṣé tí rọ́bà bá ba dáadáa ni ohun tí máa wò? Ajẹ́pọ̀ lọ́hún kẹ̀ fún mi. Nígbà tó wá dijọ́ kan, mo ti lọ ṣọ́ọ̀ṣì, mi ò lọ ṣọ́ọ̀ṣì. Bàbá mi sì ní síkì kan tí mo máa ń wọ̀. Ìbọn ni ògùn púpọ̀ tí mo sì gbé sí ìjọ kan ni. Mo bá gboko lọ. Nígbà tí ń dòko, ẹran tí ń kọ́kọ́ pa láyé mi kò ju ehoro lọ. Mo sáré eléré gan. Mo fẹ́ súnmọ́, mò ń tẹ̀ràwé. Wọ́n á rí pé tí n bá ní kí n súnmọ́ jù, ehoro yóò dìde o. Wọ́n sì tí wọ́n bá ti nẹwọ́, wọ́n ó dijú kan. Èmi náà bá ṣe bẹ́ẹ̀. Mo ti nẹwọ́ sí ni ìbọn bá dán. Mo bá rí i pé mo pa ehoro lọ́jẹ́jọ́ àkọ́kọ́. Ẹ pa ehoro yẹn? Bẹ́ẹ̀ ni. Mo wá ń gbọ́ yín. Bí mo ṣe yìnbọn sí ehoro ni mo sáré pé mo pa láti jọ́ ní báyìí. Mo bá délé, mo bá ní bàbá mi mo máa pa ehoro. Wọ́n ní kí ni mo fi pa? Mo ní ìbọn. Ìbọn? Báwo ló ti ṣe? Níbo lẹ ti rí ìbọn? Nínú ilé mo ti gbé. Ìbọn kó jìgbọ̀n kìtìkìtì. Ẹ jí gbé ni? Bẹ́ẹ̀ ni. Wọn ò mọ̀? Wọn ò mọ̀. Tí wọn ò wá fọwọ́ bà yín? Wọn ò fọwọ́ bà mí nítorí pé mo ti pẹran dé. Bẹ́ẹ̀ ni. Ọ̀dà, nígbà tẹ́ ẹ wá ti di ọdẹ, bó wá ní ìrìn àjò ọdẹ yín látijọ́ náà ti wá dòní? Láti ìgbà yẹn, tí a bá fẹ́ lọ gbé ọ̀sán, mọ́ ìmí ẹ gbà. Àmọ́ láti ìgbà mo ti pa ehoro, bàbá mi máa ń gbà kí n máa gbébọn. Ẹ máa gbébọn? Bẹ́ẹ̀ ni. So nígbà tó yẹ ìjọ kẹyàn sátọ jẹ. Àwọn ọmọ pa wọn ti láròlé. Bẹ́ẹ̀ ni. Inú àwọn dùn tiwọn. Nígbà wá dijọ́ kẹyàn tó lọ ìgbẹ́ àdẹ́jẹ àtàwọn èèyàn mi. Nígbà tá a lọ, wọ́n sá ń dẹja, wọ́n sá pa ọ̀yà kan. Ọ̀yà ńlá ni. A pa ọ̀yà. Àpá kẹ̀kẹ́ mọ́ ta fi wálé ńjọ́ ni. Ẹ fi wálé? Bẹ́ẹ̀ ni. Ìgbà mo wá tún délé nítorí ta báyìí ti pẹrin bẹ́ẹ̀. Ẹni ọba pa wọn ó fún un lérí ẹ̀. Tí mo tún mú eré ẹran délé. Ibẹ̀ bàbá mi wá ti mọ̀ pé ọdẹ ni ọ́. Wọ́n wá bi mí pé bo mo ti yìn sí. Mo ní ń bọ̀. Bí ṣe ń bọ̀ tó dúró díẹ̀, ó fẹ́ gbéra báyìí. Wọ́n sáré pé bí mo ṣe yìnbọn, eré nìbọn ti bá. Àti gbá ni bàbá mi ti fìbọn lé mi lọ́wọ́. Ṣé ẹ máa dẹ náà? Ọmọ náà dẹ. Kí làwọn tójú yín rí nídẹ náà? Ní ìgbà kan, bí ọdún bíi mélòó kan sẹ́yìn, wọ́n sá lo oko ọdẹ. Àwa bíi mẹ́ta la lọ àtàwọn ọ̀rẹ́ mi. Ìgbà tá a lọ, a pa ehoro kan, àparò 4. Àwálé, àárín nǹkan kan pamọ́. Bá wá ṣe dé, a jókòó. Bá ṣe jókòó, a sá ń jẹun. Tó ta bá ti dé lóru bẹ́ẹ̀, a máa ń jẹun. Nígbà tá a wò, àárí ehoro. Àárí ehoro mọ́. Ehoro mélòó? Ehoro ẹyọ kan tá a pa wá, tá a kó kalẹ̀. Àparò lásán lárí àárí ehoro mọ́. Àmọ́ wọ́n gbé ehoro.
kò sì sájà lọ́dọ̀ wa. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ sì jọ ń àwọn jẹun mẹ́tẹ̀ẹ̀ta la sì jọ jókòó tá a jọ ń jẹun. àbí oró ní ẹ lọ bá yín sè ni. kò tiẹ̀ yé wa kò yé wa. làbá ké làbá rò bàbá ohun tá a rí ni torí kì í ṣe ilé wa ilé àwọn ọ̀rẹ́ mi láti jẹun. gbà mo wá délé mọ́tò bàbá mi bó ṣe rí wọn bá ní ọ̀dà ń pa á padà ń pa á padà. mo bá ní ọ̀dà mo bá yẹ fún àwọn ọ̀rẹ́ mi pé tó gbà mo màá yẹ fún bàbá mi pé tó ehoro bó ṣe rìn wọ́n ní ń pa á padà wọ́n bá ní ká máa wo gbà tí ó ta sáyà. ló pa nínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́lẹ̀. èkejì mi kan lọ́pàá kì í ṣe mi mọ́ pa èkejì mi lọ́pàá. tó ń gbà tá a wá lọ tá a tọ́ jáde ní alẹ́ ọjọ́ kejì bàbá mi sáà ní ọ̀dà kí n wo aró ògiri ní ìrọ̀ṣẹ́ kan ń bẹ ọṣẹ pé kí n fi rawọ́ kí n fi wọ́bọn wálé lẹ́ẹ̀mẹ́ta ọ̀dà kí n máa lọ pé ń pa á padà ọ̀dà là bá lọ ká má fọ̀rọ̀ gùn mọ́ padà pa á padà o àti gbáàní ni wọ́n ti ń pè mí lápájí àpájí. bó o lẹ ṣe mọ̀ pé òun ni. ohun tí mo fi mọ̀ etí ẹ̀ lápá nígbà pé ìbọn tó yìn sí rí ló ti yìn sí. ìbọn lu létí tó ti jiná síbẹ̀. èyí tẹ́ ẹ wá pa ibo lẹ ti yìnbọn sí. ara ikùn ni mo ti yìn sí. àwa délé la wá wí fún wọn pé tó àwọn ẹni tá a pa ni o pé wọlé ó ní àpá ní etí wọn bá òun dà nígbà táwọn ò wò bẹ́ẹ̀ pàgbọ́ ọdẹ làwọn wọ́n rí i pé ó lu ni ọ̀ya wọ́n ní tó bá yẹ pé ọ̀ya ni pé ó fetí kẹ́gùn ni àmọ́ nígbà tó ti jẹ́ pé ó lu pé èyí tí àwọn wá ni. ǹjẹ́ báwo láti ṣe wọn ò wí nǹkan kan kò pẹ́ tí bàbá fi kú láti gbà ní báyìí èmi náà ti ń lo ọkọ̀ ọdẹ fúnra mi. ẹ wá ń jẹ àpájí. bẹ́ẹ̀ ni. àpájí. ṣé ẹ tó ti pa mí tó jí padà. ìyìn lè sọ pé mo pa á tó jí nítorí tí n bá lo oko ní ìsìn ìyìn para ń pe oró mẹ́jọ. ní ìsìn. bẹ́ẹ̀ ni àmọ́ gbà tí gbogbo ẹ wá ti rí bó ṣe rí tí n bá tiẹ̀ fẹ́ para ń tawọ́ bíi mẹ́rin tí ń kẹ̀fì ṣeré kí n tó máa bọ̀ wálé. ń sì pẹ̀rẹ̀ mí ìlà. ehoro. bẹ́ẹ̀ ni mo mọ̀ ń pa ẹ̀ dáadáa tóògùn máa ń fún mi. ṣé ọṣẹ bàbá yín. èyí ṣòwò wọn kẹfì lé ní pé dán lásán ni pé kí n fi mọ bí ehoro ṣe rí. ẹ wá ẹsẹ wá sí. bẹ́ẹ̀ ni. ètò ẹ wá ń lò ní ìsìn. àti ẹ lò kẹkẹ ohun tó fi yẹ kí n gbà díẹ̀ bàbá ọpẹ tí bàbá fi kú. ètò ẹ bá gbà díẹ̀ ehoro mélòó lẹ máa pa. nìkan ni lè dáhùn sí torí gbà ní tí n bá lọ ara ń tẹ pé ehoro 10. mẹ́jọ lẹ wá ń pa nísìn. nísìn nígbà tí mo wá pa títí àmọ́ nísìn kò sẹ́rin mọ́. kò sẹ́ran mọ́. mo lè pa mẹ́rin. ìgbà tí ò sẹ́ran mọ́ yìí. mo wá ń pa bíi 4. 4. ìsàlẹ̀ lọ lásán. tóògùn máa ń fún mi torógùn ni. ìpẹran míì ni. mo máa ń pẹran mi. irú àwọn ẹran wo lẹ tó máa pa. mo ti pọ̀ ọ̀yà rí. lọ́jọ́ tí ń pa ọ̀yà ni ọjọ́ àkọ́kọ́ lórí mo gbé ọ̀yà adẹ torí gbé ọ̀yà ó yàtọ̀ sí gbé ehoro. ó yàtọ̀ ojú ehoro lójú. bẹ́ẹ̀ ni ọ̀yà náà lójú àmọ́ ojú tiẹ̀ fíntífíntí ni. fíntífíntí ni. bẹ́ẹ̀ ni iná ehoro tọ́wọ́ bá sì dẹ́ iná rẹ̀ ọ lọ wájú. yọ lọ wájú. bẹ́ẹ̀ ni. tọrọ ọ̀kan ni wọ́n ti máa wò náà. bẹ́ẹ̀ ni àmọ́ ní ọ̀yà mọ́lẹ̀ púpọ̀ ńlẹ̀ ló sì máa wò. tó ń bi èmi tí ń wé ehoro kí tí mo dé aró odò ni mo kẹ̀ gbọ́ gbùrù kí leléyìí nígbà tí ń wẹ̀gbẹ́ ọ̀yà ní ọjọ́jọ́ àkọ́kọ́ tí mo pọ̀yà. ṣé ẹ pàgálà rí. àti parí. bẹ́ẹ̀ ni. bó o níjọ́ náà ẹ ròyìn fún wa. kábíyèsí ògún ní ọjọ́ tí ń kọ́ pàgálà kúrúkúrú bàbá ọdẹ mi àwọn ọbẹ̀ ọ̀wẹ̀ wọ́n fẹ́ gbà pàdé ọdẹ. gbẹ héhé ni. ẹ̀yìn wọn ò fi mí dè sí bàbá sì ti ní ta bá ti lọ pé ní tí ọba pa gàlà o. ẹ̀yìn ni kò dé. ẹ̀yìn ni gàlà máa ń padà sí o. ẹ jẹ́ ń dúró sẹ́yìn tí bàbá wí ń lé yìí wò àwọn èèyàn mi ti sáré lọ wájú mo sá dúró lẹ́yìn àbí 3 la wà lẹ́yìn nígbà àwọn ọlọ ẹran
àpájìn gàlà ń bọ̀ lẹ́yìn lẹ́yìn nígbà tí ń wo wájú lóòótọ́ ẹran bá dé igi kan sì dó wájú mo fẹ́ nẹwọ́ báyìí ó gbéra nígbà tí ó gbéra ó yí sẹ́yìn igi ní báyìí mo jọwọ́ lẹ̀ èrí ló fi kó ẹran bá lulẹ̀ ṣé bí wọ́n ní gàlà burú pé tá a bá yìn àtọ̀tọ̀ ni ṣé bí gàlà ṣe rí ni kó ẹ̀gẹ́ tọ́ yé sì jókòó ehoro lọ àbí báwo ni lẹ́nu kan láti gbà ní báyìí bá dẹni tí ń pa gàlà. ehoro tẹ́ ẹ máa pa gan-an ṣó létùtù. kò létùtù kò létùtù àmì ètùtù ẹ̀ ní ìsìlẹ̀ pé ètùtù ni torí mi ò háwọ́ tí n bá dé bẹ̀ẹ́ dé nísìn tẹrin bá wà fún kálukọ̀ jẹrin ètùtù tèmi ni bẹ́ẹ̀ ni bóyá náà lògùn fún mi wà ń ṣe fún mi. Wọ́n ní wọn pe ehoro tí ìyàwó yẹn bá lóyún ni. bíi tèmi kọ́ o èmi ń pẹrin o àmọ́ mo wádìí kí bàbá mi tó kú pé tó kí ló fà á tí èèyàn fi pẹrin tí ìyàwó èèyàn bá lóyún nǹkan kan wọ́n ní téèyàn bá ti fòògùn pẹrin téèyàn bá fòògùn fa kò sí wàhálà. kò sí wàhálà bẹ́ẹ̀ ni tó bá yẹ pé Ọlọ́run ló mú wá. bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe kọ́ mi. tèmi náà bá fẹ́ máa pe ehoro ńkọ́. Ọlọ́run náà ni Ọlọ́run tẹ́ bá ti fẹ́ máa pe ehoro tẹ́ bá ti múná torchlight tẹ́ sì ti gbébọn tẹ́ ti ṣàdúrà tó Ògún ṣe é fún mi o tógun bá fẹ́ ṣe tọwọ́ yín bá mọ́ ẹ pe ehoro tó bá ti jẹ́ bó ṣe mọ́ náà ìbọwọ́ mi rè ẹ pe ehoro tẹ́ bá ti lọ. tàbí kéèyàn mọ́ṣẹ́ kó fi fọ ọwọ́ kó tó lọ. kò lélẹ̀ nínú kò lélẹ̀ nínú. bó lọ́wọ́ yín wá ṣe mọ́. àwọn sàárà kọ̀ọ̀kan tá à ń ṣe náà. lágbára o àti pé bàbá yín jọ́kì ní àná bí wọ́n ti fún yẹn lọ́sẹ̀ ó lè jẹ́ pọ̀sẹ̀ ní iṣẹ́ láti gbà náà. lè dáhùn sí o. wọ́n tà fún yẹn lọ́sẹ̀. wọ́n ní ìlọ́ọ̀lù náà pẹ̀tù èyí tó lọ yọ padà wá àtìgbà ni wọ́n fi ń pè mí lápájí. bàbá ń kọ́ nìsín. bàbá ti kú. ìwé oògùn wọn ń kọ́. àti ẹ̀rí ìwé oògùn. ọwọ́ yín náà lọ wà. kò sí. ọwọ́ yín lọ kàgbó sí. kí tó ní rírí yín mi. ìrírí tí mo rí lọ́jọ́ yẹn lọ́hùn. tó jẹ́ kàyéfì. tó jẹ́ kàyéfì lọ́jọ́ ni mo ti pe ehoro mo dẹ náà lọ gba mo á dé bí àwọn ọ̀yà torí mo ti padà mọ̀ gbé ọ̀yà á dẹ. ẹ ti padà mọ̀ á dẹ. bẹ́ẹ̀ ni ẹlẹ́tù mo sì ń yìn bí mo á ṣe rí akọ ọ̀yà ni ọ̀rẹ́ àwọn kéékèèké mi ńláńlá yìí ni ó jẹ́ yìnbọn sí bí mo ṣe yìnbọn sí kámú tí mo ní lọ́ọ́ gbé ẹsẹ̀ tí ń gbé kalẹ̀ eré ọkà mo tẹ̀ mọ́lẹ̀ àti gbọ́ àdá tí mo fi ṣá ọkà báyìí nígbà tí ń ṣeré pákè ọ̀yà mi mọ́tọ́ rí lọ́tọ́ di kámú wọn sápọ̀ ọ̀yà méjì ọ̀kà kan ń jọ ni àmẹ́rù bà mí pé ọkà máa jẹ pẹ̀lú àwọn ọ̀yà náà lọ́tà jẹ́ ká òun náà fẹ́ pọ́yà ẹ̀yin náà fẹ́ pọ́yà èmi náà fẹ́ pọ́yà àfi mi sáré ẹ̀yin wá pọ́yà wọn tó pọ̀ ká ẹ̀ tó pa á bẹ́ẹ̀ ni ṣé wà tẹ wúndà. Ògún ló fún mi Ògún ni. ọdẹ ìṣe ìpọdẹ ọdẹ ló náà. ọdẹ kan jù kan lọ. àwa ti borí wọn. a ti borí wọn. nídìí ehoro tẹ́ ń pa yìí ọjọ́ wo lẹ lè gbàgbé láéláé. ọjọ́ tí n lè gbàgbé tó jẹ́ ọjọ́ tó le. tẹ́ ẹ ti sọ fún mi rárá. n rí ọjọ́ kan tó le ju irú ọjọ́ tá a dẹné lọ tá a dé tá a rí ehoro tá a pa lọ. àmọ́ ọjọ́ tínú mi dùn dáadáa mo fẹ́ ṣe freedom ti tèmi bàbá sàlúù ni mí wọ́n á ti wí fún wọn pé tó máa dẹ̀gbẹ́ o wọ́n bá lọ dà nígbà tó dalẹ̀ pé mo fẹ́ bẹ̀gbẹ́ ọ̀wẹ́ ọdẹ wọ́n bá lọ dà nígbà ọ̀sán yà èmi sá ti kọ́kọ́ gbéra ń tèmi ní alẹ́ pé kí n kọ́kọ́ oní nǹkan ní kọ́kọ́ ń ṣe nǹkan ìní mo gbéra bí aago 8 nígbà tí di bíi 12 mo ti padà wálé ọjọ́ yẹn bàbá mẹ́ta kí ló dé mo ní òsín nǹkan kan ehoro àkọ́kọ́ ehoro ẹ̀kejì
nígbà tí ń ja títì báyìí bí mo ti kà àwọn ìyá ni lọ́jẹ́jọ́ tínú mi dùn jù tí mo pa ẹrin tínú mi dùn dáadáa. ẹran mélòó lẹ wá pa? pé ehoro 4 ọ̀yà 3 torí ibi tọ́yà bá ti ń jẹ ọwọ́ máa ń bà wọ́n dáadáa tí wọ́n tó sá. ẹ tún ti mọ ògùn ọ̀yà náà. bẹ́ẹ̀ ni tó bá ti yìn kíkan wọ́n sáré síwájú wọ́n lẹ̀ mọ́lẹ̀ ni. wọ́n wá gbéná kó bẹ́ẹ̀ wọ́n sáré kébọn tó bá jẹ́ pé bárẹ́ẹ̀tì gan ó ṣeé ṣe kí n pa jù bẹ́ẹ̀ lọ. lọ́jẹ́jọ́ tínú mi tó dùn dáadáa. tẹ́ bá ti yìn kíkan ẹ gbéná kó ń bẹ́ẹ̀. á gbéná kó. wọn ò ní lọ. wọn ò ní lọ. tó bá jẹ́ oró ńkọ́ tẹ́ bá ti yìn kíkan. a bá ti yìn ṣe rí nígbà tí ehoro ń bẹ dáadáa tá a bá dénú oko ọkọ̀ tó bí yìnbọn kàmú nísìn èyí tó bá wà níwájú yọ lẹ̀ mọ́lẹ̀ ni tó fi kìbọn tó bá tó ti rìn síwájú náà kó dìde kó nẹ̀rọ kó wo ná etí ẹ̀ tó bá ti rí báyìí ọ̀tọ̀ dá lóhùn ni débi pé ní oko ọkọ̀ kan mo máa ń pe ehoro 4 kí n tó jáde nú ẹ̀. ṣùgbọ́n ehoro pilẹ̀ pọ̀ lọ́dọ̀ yín bí. ehoro ń bẹ. wọ́n ní ehoro máa dà. wọ́n ní tẹ́yẹ̀ bá pa ehoro báyìí tó bá gé etí rẹ̀ wọ́n ní yóò tó padà pa ó rí i pé kò ní létí. èmi ìparú ẹ̀ rí. ẹ máa gé etí àwọn ehoro tẹ́yẹ̀ bá ń pa ni. tó bá yẹ pé bí mo ṣe béèrè o tẹ́yẹ̀ bá ń fòògùn pẹran lélẹ́yìn èèyàn máa tán pa padà. ẹ fògùn pé ehoro rárá. dájú. n bá ti bógun sọ̀rọ̀ pé ògùn o mò ń jáde lọ o ṣé fún mi o má jẹ́ ń ṣìrìn o n gbọ́dọ̀ pẹ́ tí n fi padà wálé. ẹ gbọ́dọ̀ pẹ́. bẹ́ẹ̀ ni. ẹ ṣe bẹ́ẹ̀ láàárọ̀ ọ̀la. ògùn ó ṣe. ọlágbára o. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. bó o ní iṣẹ́ yín iṣẹ́ bàbá abẹ́ establish ẹ̀. mò ń ṣe. bó o ló ti ṣe papọ̀ mọ́ṣẹ́ ọdẹ. iṣẹ́ ọdẹ yàtọ̀ o torí tí n bá jókòó kalẹ̀ látàárọ̀ ń gbà mí lè má gẹjẹrí 2 mẹ́ta lọ. ẹ gẹ style ni. à ń gẹ style. ẹ yẹ káwọn èèyàn máa wá gẹ ẹrù lójoojúmọ́. èèyàn ò lè fi wé ni ṣe rí iṣẹ́ ọdẹ iṣẹ́ ni. iṣẹ́ ni lásìkò yìí nísìn ní bẹ́ẹ̀ pé ehoro 2 10,000 ti dúró jù bẹ́ẹ̀ lọ. nísìn. ìbọn ẹlẹ́tù sí lẹ́yìn sí. ìbọn ẹlẹ́tù ni. àtìgbà mi wá ti wò ó pé iṣẹ́ ọdẹ ó yàtọ̀ sí iṣẹ́ bàbá o. ó dà fi ṣe ní iṣẹ́ ọwọ́ lásán. òótọ́ lẹ sọ òótọ́ lẹ sọ òótọ́ lẹ sọ. ọdẹ máa ń níyàwó tó pọ̀. òun ló dáa jù. mélòó lẹ́yìn ni. ìyàwó ẹyọ kan mo ní àmọ́ àwọn ti ta. àlè púpọ̀. òun ló ṣe díẹ̀. mo lálè púpọ̀. òun ló ṣe díẹ̀. torí iná gbogbo obìnrin tí ń bẹ ilé ayé yìí kò séyìí tí ọ̀la ìkẹrin ṣàṣàlẹ̀ tí ọ̀la ìkẹrin. ẹ ti fẹ́ràn kọfíìsì wọn. wọ́n jàparò bàbá. ó ní sùúrù bẹ́ẹ̀ tó kò dé lọ́la. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ẹ má pa àwọn àparò tiwọn lọ́tọ̀ ni. lọ́tọ̀ ni. àní gé ara ṣe gẹ̀rẹ̀ ni bàbá yìí ti gbé fún wa ò ní pé ara tí ó fi pé bolẹ̀ wa ẹ̀mí èlò oko lónìí ní òwe. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ má lo oko lónìí ẹ̀yin ó sì dágbére oko lé. bẹ́ẹ̀ ni. àpá kankan ni. àpá kankan ni. àpá kankan ni iṣẹ́ ọdẹ da tó pọ̀. ọlágbára o. ọdẹ tó pọ̀. inú ògùn ò ní jó wa. àṣẹ. ọdẹ ìjọ́un àti tìsín ẹgbẹ́ wò síra wọn. n lè sọ pé kò sí yàtọ̀ ńbẹ̀ tó lé láyé ìgbà kan táwọn bàbá wa máa ń wí àtìgbà náà tèmi náà ti pẹ̀rẹ̀ síwájú nítorí gbà tá a máa ń pẹ̀rẹ̀ àparò ojú 150 lọ. àmọ́ ní ìsìn o wọ́n rà àparò 5,000. àparò 5,000. bẹ́ẹ̀ ni. tí
tí n bá mọ̀ yín ní gba 3,000 ehoro mo ńkọ́ mọ̀ yín ehoro 10,000 gángá jù bẹ́ẹ̀ lọ lehoro kan. bẹ́ẹ̀ ni tí n bá ti yìn kíkan ẹ̀ ni mo ti mọ̀ pé Ah! lẹ́yìn kí n wá parò tí n fi jẹun sí mo ti mọ̀ ẹ̀sìn pé lẹ́ ń owó pa ti dé bẹ́ẹ̀rẹ̀ lójúmọ́. bẹ́ẹ̀ ni Ah! ògún ni bẹ́ẹ̀ mo ti mọ̀ pé ọdẹ àsìkò yìí ó yàtọ̀ sí ti gbà yẹn déédéé owó àpò símẹ́ǹtì kan bẹ́ẹ̀ ni lehoro. ògún ó ṣe é ẹ lè pẹ́ kọ́lé tẹ́ ẹ bá ti kọ́ tán gan. kọ́ wá sẹ́rin wọn báyìí Ah! a máa lè lọ lásán mẹ́rin lẹ́ ń pa ńgbà tí ọ̀sẹ̀ ra mọ́. bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ máa bùkún yín. àṣẹ ọlọ́wọ́ máa bùkún yín. àṣẹ ehoro 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 tóbìnrin bá lóyún ọdẹ ò gbọ́dọ̀ pa á. ọdẹ tèmi ń pa ó ọdẹ tèmi ń pa ó tí ò dẹ̀ sí nǹkan kò kan. sí wàhálà kankan gbà tí ń lo oògùn tí n bá rìnrìn rìn gbà mí gan tí n bá rìnrìn pa ògún ọdọwọ ẹ mo ti jáde lónú méjì sí ọ n gbọ́dọ̀ gbẹ́sẹ̀ méjì tí ó fi mójú wá bẹ́ẹ̀ ni tí mo ṣe mọ̀ ń pa ìhòòrò sí. ẹ̀ tó máa ń pọ̀ ọ̀yà. tá a bá fẹ́ dẹ̀gbẹ́ ara lélẹ̀ tẹ́ ẹ bá wá wáyé ẹjọ́ mi ńkọ́ ẹ bá tún wáyé ẹjọ́ mi ẹ ní fẹ́ ṣọdẹ o iṣẹ́ ọdẹ ní iṣẹ́ í ṣe o alákọ̀wé lẹ́fẹ̀ẹ́ sí ẹ máa dé táì. iṣẹ́ ọdẹ dá pọ̀ torí tí n bá wò sùn gẹ́ngbà míì tí ò sí nǹkan kan lọ́wọ́ mi tí n bẹ́ẹ̀ ti gbé ògùn bọ́ta owó dé láàárọ̀ la owó dé bó lè wá ṣe manage tọ́ba tẹ́ ẹ bá wà ní òṣùpá. àdúpẹ́ bí n ṣe manage nínú òṣùpá mo máa ń dẹ̀gbẹ́ ọ̀sán ìgbé ọ̀sán bẹ́ẹ̀ ni lẹ́yìn nìkan wọn lájá ẹ ní ajá. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ pé bí wọ́n bá ti poko àwọn gbé etí ẹ̀ mo ti mọ̀ pé gbogbo oko mi ibi ilé wọn náà ni bá sì ti lugbó iná kí n rí mi lérí gan náà kájá mi ọ̀pá mo sì ń dáko. ẹ tó ń dáko bẹ́ẹ̀ ni ẹ ti fi owó ehoro mẹ́rin ẹ ti fi dá oko rẹpẹtẹ ẹ̀gẹ́ wá fọ́. bó ṣe fọ́ náà ọlọ́run ń ṣe tiẹ̀ à ń yò àtọrọ jẹ iṣẹ́ bábà nẹ́ẹ̀sì ní àpáàtì kò tún dúró. òun ní òdúró torí iṣẹ́ bí ọmọkùnrin ò tó iṣẹ́ ọdẹ náà iṣẹ́ ọdẹ kò ní tún òdúró tó ṣùpá bá dé á bọ̀ sí ibi bábà tó ṣùpá bá lọ á tọ̀ gbá tọdẹ náà mú. ọlágbára o ọlọ́run máa yọ ọmọ pẹ̀lú yín àṣẹ ẹ pẹ̀lẹ́ kú iṣẹ́ yes sir yọ máa rọ̀ wá lọ́rùn àṣẹ ẹ pẹ̀lẹ́. yes sir ǹjẹ́ ẹ lè kọ́ wa ní àjò ìtọ́jú àìsàn ara bí ẹyọ kan ó wà ẹ kọ́ wa. ó wà nísìn tí obìnrin bá lóyún tó bá lóyún bẹ́ẹ̀ ni tí wọ́n ti rí pé tó ó ti tó bí oṣù kẹjọ sí oṣù kẹsàn-án a ó wá ìgbín àpinnu bẹ́ẹ̀ ni a bọ̀ àbọ̀ tàbá wá ti bọ̀ ọmọbìnrin ni ó wá wà ń hòhò yóò wá kọ ẹ̀yìn dánú ilé yóò kọjú síta yóò wá yẹn gbìn látàbẹ́ báyìí ẹ̀ẹ̀kan náà ni yóò yẹn o bá ti yẹn lẹ́ẹ̀kan náà yóò wá a ó wá ọ̀wá wọ̀wá òun tí láàfà ọ̀pẹ òun láàfà tọ́ra àgbọ̀dọ̀ ló ṣíbí àgbọ̀dọ̀ ló nǹkan rin òun láà fi gé ìgbín ní sí 16 bẹ́ẹ̀ ni a wá ìyèrè 16 ìyèrè 16 òun láà fi ṣata rẹ̀ láwàá sí ẹ wá sí. tàbá ti sè é lásìjẹ a wá gbé síná ilé tó bá jẹ́ rọ̀lẹ́ báyìí láṣẹ yóò wà nú ilé tó bá ti dìdájí ó tó sọ̀rọ̀ sẹ́nìkan yóò gbé yóò jẹ kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. wẹ́rẹ́ láàgbọ̀. wẹ́rẹ́ láàgbọ̀. bẹ́ẹ̀ ni.
èkejì bí rẹ̀. ẹ̀hán, Tó bá dijọ́ tó ń rọbí gẹ́gẹ́gẹ́, a ó wá ẹyin adìrẹ òróró, ẹ̀yin adìẹ òróró. bẹ́ẹ̀ ni, tí èsàbálé, a ó mú lọ ojú ọ̀nà táǹtọ̀, ẹ̀yin ń tọ̀. bẹ́ẹ̀ ni, a wà fọ́ mọ́lẹ̀, àwa fọmọlẹ̀. ẹnìkan ò ní wá wájú, kò ní wá lẹ́yìn, kéèyàn tó dé láti ṣe kinní yẹn, kéèyàn tó kọjá láti ṣe kinní yẹn, èèyàn sá gbọ́dọ̀ bá yẹn ń bẹ̀. Tá bá ti fọ́ mọ́lẹ̀, a wá fi ọṣẹ àbùwẹ̀ kó, a gún, tá bá ti gún, tó bá ti dijọ́ tí ó bá ń rọbí, sọ á ti gún lẹ̀ kó tó dijọ́ náà. a ti gún lẹ̀, a ṣe léènì sọ́wọ́ ni. Tó bá ti dijọ́ tó bá fẹ́ rọbí, a fi wọ́ inú ẹ̀ wálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, a káwọ́ kó bẹ̀, wọ́ wálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, a káwọ́ kó bẹ̀. Tá bá ti ṣe bẹ̀, ká jáde, ká tó wé ká tó fọ̀, Ọlọ́run ó ṣe ìyanu. Ọlọ́run ó ṣe ìyanu. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun o. Yes sir. Tẹlifóònù nọ́mbà yín. Bẹ́ẹ̀ ni. Fóònù nọ́mbà yín. 090 76 72 93 22. Ẹ wí lẹ́ẹ̀kan sí. 090 76 72 93 22. Ẹ ṣeun.